Aláàfin ìṣẹ́gbẹ́ Olúbàdàn kì í ṣẹgbẹ́ Ṣọ̀ún. Iye tó ń pa nínú pọ́ńdọ́ fi ń ṣèjọba ìtàn àbáláyé bá a ṣe débẹ̀ náà fi ń ṣèjọba táwọn another protectorate ló ti Nàìjíríà. Ó sì máa dá fọ́jú ló sáì fún àwọn Gẹ̀ẹ́sì. ọdọọdún làárọ̀ ogbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ obì lórí àtẹ bọ́dún bá ti dún pèrègùn àgbábọ̀ tuntun wọ̀. a kí ọmọọba Adéoyè Owólabí Àbẹ̀fẹ́ Àkàndọ̀rọ̀ Awíkókó ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tó méde pètò pèrèdé ọ̀jọ̀gbọ́n nínú èdè Yorùbá pé ẹ kú ayẹyẹ àjọ̀dún oríkádún 50 ọdún lókè pẹ̀kẹ̀rẹ́ mi kọ́ ẹ sọdún ọdún yìí ẹ ṣe tẹ̀mí nínú owó ọlá àìkú tí ń ṣe báàlì ọ̀rọ̀ ìlú ọlọ́fà mọ́jọ ọmọlálọ́mí àbísùjó ìjà kátàkìtì lóró tọfà ìjàkẹ́ ìjàkàtà ń jà lọ́fà lọ́jọ́sí ó ló sojú ebè ó sojú poro nínú oko ìbá sojú olóko ìbá làwọn ọmọlálọ́mí mórí mo dásà là lápá ìyẹ̀rọ ọ̀kẹ́ mórí mo dásà là lọ́bẹ̀ ẹ̀ sì rọ́ra là mí ẹ̀ mọ́jọ́ ó dilẹ̀ lápá mi ìjà kátàkìtì lóró tọfà ẹ kú oríire ẹ kú ayọ̀ ẹ kú ayẹyẹ àjọ̀dún oríkádún ẹ ṣe nínú owó ọlá àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀ gbogbo òṣìṣẹ́ Àkàndọ̀rọ̀ Awíkókó broadcasting television ó là kí n pé ẹ sọdún ọdún yìí náà ẹ ṣe tẹ̀lé. àtẹ ẹ̀ka ni yẹ ní sálúbàtà ní yọ lọ́tọ̀ bàbá tó bẹ láti ojú ọba ni wọ́n fi ní jẹ díá fún yìnyín gòdùgbà tó fẹ́ jọlọ́jà láwùjọ ẹ̀ rí wọn lórí aládé ńládé yẹ ọrùn ilé lóye lè jìgbà lẹ̀kẹ́ sí wọn nìní lọ́padà lọ́jọ́ lọ́jà o gbogbo ẹ̀rí ẹ̀ mọ́ wá sí nìní ni Àkàndọ̀rọ̀ Awíkókó ló kọ́ mi àjáwó àrò ní mi Awíkókó aṣọ lójú ọlọ́rọ̀ mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire kù dédé àkókò yìí ń bikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi ojú inú yín ojú òde yín ò ní fọ́ kòkò lára ọ̀tá yín ọmọ le òjòjò èsògùn òtútù ìmẹ́ja lálẹ́ odò ẹ̀ ní ṣàìsàn ẹ̀ ní ṣọ̀fọ̀ ẹ̀ ní rí bànújẹ́ lágbára Ọlọ́run mo kí kù dédé àkókò yìí ń bikíbi táyẹ̀fẹ́ kínní yìí tó ń fẹ́ dé ọmọ mi kì í bá wọn hèrà rárá débi tí wọ́n mọ̀ wá èyí tí ọ̀lọ́mọ nínú káàkiri inú mi dùn ara mi yá gágá láti tún láǹfààní láti tún sọ̀rọ̀ lónìí sọ̀rọ̀ bó ti tó bí ọjọ́ mẹ́ta tá a ti láǹfààní àti ríra wa tàbí gbọ́ra wa lóòótọ́ Yorùbá ní bí bá ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti rí ẹni tàbí gbọ́ra ẹni ẹkú àti làákìrá ẹni ṣé àkìrà wa kú àtijọ́ kò sí bàtẹ́ lórí channel mi tẹ́ ẹ̀rí mi wò bí ìran mo tún dé lónìí pẹ̀lú àkọ̀tun lórí ọ̀rọ̀ ìran káàárọ̀ òjíire ìdí ni pé ẹ̀tí awulẹ̀ ní ọ̀gbẹ̀rì ẹ̀rín awulẹ̀ tí ọ̀gbẹ̀rì ntọ́ bá gbogbo wa ọ̀rẹ́ ká mójíkà ẹ̀ kákàrà má sì kí ẹ̀ Yorùbá ní lọ sí bọ̀ sí pé ntọ́ bá ti bá ojú ó ti bá mú àrùn tí ń sogójì ní sọ̀ọ́dúnrún ntọ́ bá bọ́ya dé gbogbo ọlọ́ya ní í ṣe Àkàndá mo kọ́kọ́ ní kí n bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ pé ṣé wọ́n tó lágbà míì nílé àbáwọn tí wọ́n ní náà làwọn tí wọ́n ń pọ̀dà yìí ìdí ni pé àgbà ta lọ́kàn wọ́n lẹ́ni tí òun bá ń lé wọ́n á ní kí n béèrè pé sáwọn tí àgbà bá ń lé náà lélẹ́yìí àbó tún ṣẹ́kù àwọn àgbà kan tí wọ́n níyè tí wọ́n lọ́pọlọ tí wọ́n gbọ́nú gbẹ́lẹ́yìn tí wọ́n mọ̀ tán tí wọ́n iṣẹ́ àgbà mọ̀dàrú àgbà balẹ̀ jẹ́ torí pé ojú nìkọ́rọ̀ sí èwe kò nìkọ́rọ̀ sí àgbà ojú sì làgbà yá àgbàlagbà kì í yanu àwọn àgbà ilé ìyanu pọ̀ ó já mọ́ béèrè ó já mọ́ question pé ságbà ni wọ́n ṣá lẹ́lẹ́kejì iṣẹ́ àti ìhùwàsí wọn ti jẹ́ ká mọ̀ wípé wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú Odùduwà wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú Ọ̀rànmíyàn bàbá tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí mo bá fọ́nrán wọn pàdé lóríṣiríṣi ọ̀nà ó wà nínú fọ́nrán tó go viral torí fọ́nrán téèyàn bíi 10, 12, 15 bá ti sẹ́ǹdì ẹ̀ sí wọn nìkan ó túmọ̀ sí pé go viral náà nìyẹn àwọn tí wọ́n wá ń sẹ́ǹdì ẹ̀ wọn ò sẹ́ǹdì ẹ̀ lásán ní tí wọ́n ń ṣe ni pé Awíkókó wo eléyìí o Awíkókó gbọ́ èyí o Awíkókó ṣe lè rí bẹ́ẹ̀ ń lọ jẹ́ kí wọ́n fi sọwọ́ sí mi bàbá yìí sọ̀rọ̀ tọ́lẹ̀ ẹlẹ́la ṣùgbọ́n ẹ̀yin àgbàlẹ̀ ni òun là ń mọ́ fàfà
ìdí igi là á bà àti pé bàbá mọ́lì ẹja yan bá a ṣẹ́gun ọlọ́tẹ̀ ká mọ́ lọ́tẹ̀ dè kọ́ lọ́tẹ̀ tá a mú dè kọ́ mọ́ di ẹni tó borí ẹni. now kí n tó tẹ̀ wájú ẹja gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí tá a bá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ká wá padà sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀ bí n bá padà dé n ò ní gbà yín lásìkò rárá mo kí n pẹ́ kú kalẹ̀ ẹ kú dédé àkókò yìí God bless you. Aláàfin ìṣẹ́gbẹ́ Olúbàdàn kì í ṣẹgbẹ́ Ṣọ̀ún iye tó ń panu pẹ́ẹ́n tó fi ń ṣèjọba ìtàn àbáláyé bá a ṣe débẹ̀ tó fi ń ṣèjọba tájà another protectorate ló ti Nàìjíríà ó sì máa dá kójú ló sáyìn fún àwọn Gẹ̀ẹ́sì láti fa another protectorate lé ìjọba Gẹ̀ẹ́sì lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ ló sáyìn láti fa another protectorate lé ìjọba Gẹ̀ẹ́sì lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ dẹ̀ ní empire tó débi tó fi Tógò tó fi dé apá kan Ghana ló fi dé empire tó ń control 1976 láyé ìjọba jẹ́ ìbẹ̀wọ̀n ni Aláàfin Adéyẹmí gbọ́dọ̀ bá ti fọ̀rọ̀ pé bàbá kábíyèsí o ikú ọ̀rọ̀ yìí àtàlà alọ́wọ́lọ́rù bí èrè ló ní kí wọ́n fún Olúbàdàn ládé Olúbàdàn baálẹ̀ Ìbàdàn nítorí baálẹ̀ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń jẹ 1976 láyé ìjọba ìbẹ̀wọ̀n ni wọ́n fún Olúbàdàn ládé wọ́n sì fún ìjọba Ògbómọ̀ṣọ́ ládé ẹni tó wá fún yín ní ẹbí ìgbà tí èèyàn jẹ́ principal léèwé kan tí ìkànnì àwọn ọmọ léèwé ẹ̀ tó ní kó mọ̀wé jù tàbí tó gbéwò ẹja ìgbà tó jáde secondary school tó wá ní kó máa ṣe tíṣà léèwé yẹn tó wá ní kí ọmọ léèwé tí principal recommend kó máa ṣe tíṣà léèwé òun àti principal náà jọ máa pín ipò principal sí tó tọ̀nà kí ló dé tàbí ìtàn pamọ́ nílẹ̀ Yorùbá o Aláàfin ni olórí àwọn ọba bí kábíyèsí ọ̀rọ̀ nídìíṣà dìgbìnì bí àkún kábíyèsí o tó lè jẹ́ ọba tó wà lórí gbogbo tó bá tẹ mọ́ àṣà ẹ̀sìn kí ló lè tùbà kí ló lè tùṣẹ́ èyí tó fẹ́ dáwọ́ lé kò ní ṣeéṣe o wọ́n bá kí ọ̀pá bọ ihò gbogbo tó bá jáde láti inú òun yẹn ò ní dá o. ẹ káàbọ̀ padà òun yé mi pé ẹlẹ́dàá wa ń gbọ́ òsì ń bẹ̀ mọ́ ojú yín lẹ ṣáfẹ́rẹ́ AI fídíò kọ́ o etí yín lẹ ṣáfẹ́ gbọ́ ọ̀rọ̀ òpònú tágbà yẹn sọ o gbogbo wa sálà sáà ti gbọ́ ẹ já bẹ̀rẹ̀ pápápá láì lo àmì fàágùn fún bàbá yìí sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbà Ọ̀yọ́ torí pé ojú láì nírú ẹnu láì níyọ̀ ẹ ń bá ti rí wọ́n ti mọ̀ pé wọ́n ti dàgbà Yorùbá sì lẹ́ni tí ó dàgbò nígbọ̀pá àgbà sọnù lóòótọ́ ni ṣùgbọ́n bí àgbàlagbà bá sọ àgbàdo mọ́fùrọ̀ kò sí ní tó burú bẹ̀ bọ́ bá da aláwàdà díẹ̀ àgbà tí ó bá dá sọ̀rọ̀ tàn ó gbọ́dọ̀ jẹ́ àgbà tó nímọ̀ ìjìnlẹ̀ nínú tàn àgbà tí ó bá sọ̀rọ̀ sírò ọ̀rọ̀ supremacy battle tó wà láàrin Ọọ̀ni àtàláàfin ó gbọ́dọ̀ jẹ́ àgbà tó ní òye kì í ṣàgbà tí ń mómú lómú kì í ṣàgbà tí kàn ń yanu tọ̀rọ̀ ń jáde tí sì ń panú dé kì í ṣàgbà tó nígbàgbọ́ wípé ìjà lásán là á jà tí ó mọ̀ wípé ẹjọ́ là á kọ́ ìjà kọ́ bàbá yìí ní Aláàfin kì í ṣẹgbẹ́ Olúbàdàn Aláàfin kì í ṣẹgbẹ́ Ṣàngó kì í ṣẹgbẹ́ Ṣọ̀ún wọ́n ní gómìnà kan ńlọ sọ baálé Olúbàdàn di Olúbàdàn lọ sọ baálé Ìbàdàn di Olúbàdàn ńlọ sọ baálé Ògbómọ̀ṣọ́ di ọba Ògbómọ̀ṣọ́ ìtàn nìyẹn o Adélabú tapa ńlá rí now ntí bàbá ń gbìyànjú àti sọ ò ní pé Aláàfin Olúbàdàn àti Ṣọ̀ún wọn ò lè jọ máa fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ jókòó tàbí kí wọ́n jọ máa dùn nǹkan náà níbi tó ń sọ̀rọ̀ lọ ní lórí ọ̀rọ̀ tálága ìgbìmọ̀ lọ́balọ́ba tìpínlẹ̀ Ọ̀yọ́ títan adìẹ rẹ̀ ti di pínpín láàrin àwọn ọba aládé mẹ́tẹ̀ẹ̀ta wípé ìbójú ayé Aláàfin ni wọ́n ṣe fi wọ́n náà ṣe sọ wọ́n dọba lóòótọ́ ni baálẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ baálẹ̀ Ìbàdàn tẹ́lẹ̀ baálẹ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ kí wọ́n tó jọba wọ́n ṣe ní tí bàbá wa gbìyànjú àti ṣàlàyé òní wípé àwọn baálẹ̀ wọ̀nyí ǹjẹ́ wọ́n ní tẹ́rítìrì wọn ṣé wọ́n bíùdí tẹ́rítìrì wọn ipò wo ni tẹ́rítìrì wọn wà lónìí ipò wo ló wà tẹ́lẹ̀ àkọ́kọ́ nìyẹn ǹjẹ́ bí tí Aláàfin wà lónìí sórí ilẹ̀ Aláàfin ni torí pé
ọlá Fọláyan ò wúlò lájò ilé bàbá ẹni láti gbé Fọláyan tí gbé yẹni orí ilẹ̀ tí wọ́n wà àwọn kan ní àwọn làwọn ní àgọ́ ọ̀já ní àgọ́ ọ̀já wọn dọ́gbọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n sọ di àgọ́dọ̀yọ́ wọn sọ dọ̀yọ́ àtìbà wọn yí padà sọ́yọ́ Aláàfin tí wàá ń jẹ́ lónìí oríṣiríṣi ọ̀rọ̀ wọn sọ oríṣiríṣi èdè wọn pè gbogbo ẹ̀ náà ló yé wa àdàbà ń pò gèdè ó rò pé ẹyẹlé ọ̀gbọ́ ẹyẹlé gbọ́ ó lè mọ́ ti rí ni ámbọ̀sìnbọ̀sìn ẹyẹlé tiwa kì í ti rí sakata pàràlàgbà síntọ́ ni wọ́n ní àtijọ́ aláyé ti dáyé l'Aláàfin ti ń ṣèjọba mo wá ní ká béèrè bóyá látojú ọ̀run l'Aláàfin ti wọ̀ bọ́ tó fi jẹ́ látijọ́ aláyé ti dáyé ní ti ń ṣèjọba now wọ́n fẹ́ pa tracy sí Aláàfin rẹ́ kúrò lójú ọ̀nà Ifẹ̀ wọ́n láti sọ bí tí wọ́n ti wá padà fún wa èmi Àkàndá sọ gbólóhùn kan sẹ́yìn tẹ́ ẹ̀ bá gbàgbé nípa pé àwọn tó ṣẹ́kù lọ́yọ̀ọ́ mo sọ mo fi gbogbo ẹnu sọ́sẹ̀ kò sí traces Oòduà blood lára wọn mọ́ kò sí traces Ọ̀rànmíyàn blood lára wọn mọ́ mo fọlọ́ǹbura Ìbàrìbá Tápà Bọ̀gú Fúlàní lọ́pọ̀ láàrin wọn màá proof ẹ̀ fún yín nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ṣakí ẹ jẹ́ mọ́ bọ́rọ̀ bọ̀ láti ìjọ aláyé ti dáyé l'Aláàfin ti ń ṣèjọba ńbo l'Aláàfin ń ṣèjọba dé bàbá yìí ní Southern and Northern Protectorate níbi tí mo ti mọ̀ wípé novice ni wọ́n ò lóye àtìmọ̀ kankan nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tàbọ̀rọ̀ ilẹ̀ káàrọ̀ òjíire pàápàá bàbá tó dàgbà tí wọ́n ń yanu pọ̀ngàlà bí ajágbẹ̀rẹ̀ lẹ́bù yìí wọ́n mọ̀ nǹkan kan because òye yé mi pé àwọn náà bímọ àwọn ọmọ wọn náà mọ wo nǹkan tí bàbá wọn ń sọ lórí social media ó possible káwọn ọmọ wọn náà mọ lóye nǹkan tí ń ṣẹlẹ̀ káwọn náà mọ praise bàbá wa báàmì ẹ kú iṣẹ́ dáàdi ẹ kú iṣẹ́ well done sir ó yẹ kí wọ́n mọ̀ wípé n tó bá ti gbé èèyàn wá sórí social media ó ti fi rẹ̀ fún criticism àwọn èèyàn kan lè support ń tọ́ sọ gẹ́gẹ́ bí àwọn ọmọ Ọ̀yọ́ àwọn èèyàn ọmọ gbósùbà kárí fún ni bàbá o God bless you sir ẹ ṣé o òótọ́ ọ̀rọ̀ rẹ sọ o in fact bó ṣe rí gan nìyẹn o lórí bàbá náà máa wú bí ìgbà tá a bá da gàrí sómi. now béèrè tí mo fẹ́ béèrè gẹ́gẹ́ bàbá yìí ti sọ bàbá yẹn ní Southern and Northern Protectorate ọ̀nà fáwọn òyìnbó láti control gbogbo Nàìjíríà ó ní wọ́n wá mú Southern Protectorate wọ́n papọ̀ mọ́ Northern Protectorate ńgbà tí bàbá yìí ó bọ̀rọ̀ jẹ́ bàbá ní Usman Dan Fodio ń lọ sign fáwọn Northern Protectorate ńgbà tó jẹ́ wípé Aláàfin Ọ̀yọ́ lọ sign fún Southern Protectorate mo á ní ká educate bàbá bí Usman Dan Fodio kẹ̀ gbogbo nǹkan tí wọ́n náà ń sọ yìí nísìnyí bóyá 1914 ni náà ń sọ̀rọ̀ amalgamation àbí tán kó Northern and Southern Protectorate pẹ̀lú ara wọn àti gbé amalgamation gangan wá síbí àti analyse amalgamation àti ka amalgamation àti ní kò síbi tí ọba gangan ti sign fún amalgamation ká tó wá máa sọ̀rọ̀ nípa Usman Dan Fodio tán bí ní December 15 1754 tó kú ní April 20 1817 tí ò lálàá àti wọ 19th century rárá ní bàbá yìí ní ọ́sàyìn Northern and Southern Protectorate irọ́ kan wọ́n lálàáfin lọ́sàáyìn ti Southern Protectorate láti fa Northern Protectorate Usman Dan Fodio lọ́sàáyìn fún Northern Protectorate láti fa Northern Protectorate léjọba Gẹ̀ẹ́sì lọ́wọ́ ìyẹn mú mi láti béèrè lọ́wọ́ ẹ̀yin Ọ̀yọ́ pé ṣé gbogbo àgbàtẹ́ ẹni náà ní àbẹ̀wọ́n tó kù àwọn tó kù sáwọn mọ́wọ́ lẹ́rán ni ṣé wọn ò sọ̀rọ̀ àbáwọn náà sọ̀rọ̀ bóyá káwọn náà kúkú sọ̀rọ̀ ẹ mọ̀ bí tọ́pọ́n ti tí ọ̀pá ti jẹ́ yín ẹ mọ̀ bí tẹ́ ẹ̀ ti lè jẹ́ lọ ò ní wípé ẹ nítàn tẹ́ ẹ bá nítàn ẹ nítàn gidi tẹ́ ẹ bá nítàn gidi ẹ lè sọ bí tẹ́ ẹ ti wá yàtọ̀ sí Ilé-Ifẹ̀ tẹ́ ẹ bá nítàn ìtàn yín ò dé Ilé-Ifẹ̀ ìtàn yín ò dé Iléṣà ìtàn yín ò dé Oǹdó ìtàn yín ò dé Èkìtì ìtàn yín ò dẹ́gbà ìtàn yín ò dé Jẹ̀bú ìtàn yín wà minimized tó bá tásìkò táwa máa rọ ẹni tàn á rọ ẹni tàn á jẹ́ kẹ́ mọ̀ bí tẹ́ ẹ ti lọ. ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní Ṣakí ọ̀rọ̀ míì ni ètò míì ni tá a ṣì láwẹ́láwẹ́ fúnra wa Àkàndá ló rọ̀ lẹ́nu bíi tejò kó tó di pé mo parí ọ̀rọ̀ bàbá yìí
ẹ jẹ́ n sáré yá ìṣẹ́jú méjì lò nínú ìṣẹ́jú yín bí n bá padà dé ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu mi wìnrìnwìnrìn rẹ̀rùn àkàndá àwé kòǹkò tí ì gbọ́ nǹkan kan mọ́ God bless you. Pro Limited iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Sifa Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní iléeṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé iléeṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Àgbà Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Àgbà Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops, and while some have taken possession already, you can see the name, some have cleared, and if you can see some that I want to grow the maize, their maize is coming out now, and as we move forward you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́n àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Àgbà Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Àgbà Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ̀ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́ ẹ má ka pépà bò ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ ẹ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fòjò ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró, gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ.
bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògbó Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033033777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin I used to tell you health is something to be treasured. Ire o. ẹ jẹ́ kí pẹ́ káàbọ̀ padà àkàndọ́ ara ogun nǹkan àjáwọ́ ara ogun nǹkan sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ lójú ìwòye tèmi gàárì yìí ń pín sí ni o wọ́n sọ pé ẹja pín gàárì lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ Ọ̀fẹ́ lórí ọ̀rọ̀ Ọ̀ni lórí ọ̀rọ̀ Aláàfin kíní yìí ń pẹ̀ ká sí ni kàkà ká ṣe nǹkan tí yóò pa wá pọ̀ àwọn kan ṣe nǹkan tí yóò yà wá nípa n tó ń bí mi nú bẹ̀rẹ̀ o ò ní pé kò sí àgbà kankan láti Ilé Ifẹ̀ tó tí ì sọ̀rọ̀ tó le against Ọ̀yọ́ tàbí against Aláàfin kò tí ì sí Ọ̀yọ́ wọn ti ń sọ̀kò bàbá wa ń dá òkò padà bàbá ń dá òkò padà ẹ má sọ wípé lébi ọ̀pọ̀n máa rí o now ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ pẹ̀lú Aláàfin pẹ̀lú àwọn tí wọ́n ń ní lọ́kàn pé àwọn ń gbìjà Aláàfin ṣùgbọ́n tí àwa fi wọ́n sípò àáyá tó lóun fẹ́ tójú ọmọ òun ṣe tó wá fọ́ ojú ọmọ ẹ̀ ní pé kàkà kí wọ́n pẹ̀tù sọ̀rọ̀ kàkà kí wọ́n wá ọ̀nà àbáyọ ṣe ni wọ́n ń da epo èbó sínú iná tó ti ń jò lọ́wọ́ wọ́n ń dà á sí wọ́n ń kó ìtì igi sínú ẹ̀ ó wá ń kẹ̀ ńgbà tó bá wá kẹ̀ tán agbára wọn wà ní ká mọ́ ìdí ni pé kò sí bá ṣe sọ̀tàn ńlẹ̀ káàrọ̀ òjìrì tó máa fẹ́ fọ Ọ̀yọ́ against Ifẹ̀ mọ́mọ́ ṣe fẹ́ sọ o advice tí màá fún wọn ni pé kí wọ́n rè kówó ìtàn jáde fáwọn ọmọ wọn tí wọ́n ní kí wọ́n máa sọ̀tàn ìjà àtàn lélẹ́yìí kì í ṣèjà àdá kì í ṣèjà ọ̀bẹ kì í ṣèjà àbọn kódà kò jẹ́ mọ́ já ìpè gan àwọn tí ń take it personal máa proof ẹ̀ fún wọ́n ti ń take it personal ṣùgbọ́n ẹja ṣe kéékèèké bí àwọn bàbá onísọ̀nà
kàtà kankan bí olè wúre ẹ jẹ́ kí dọ̀rọ̀ mi bà kọ̀ lórí eléyìí lágbára ọlọ́ngbà tá a bá tó pàdé ẹ̀ tún gbọ́ tuntun mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹ já gbìyànjú bí tí wù kọ́ mọ ìdí ni pé onígbó a máa dágbọ́ ẹ̀gbẹ́ lọ́pọ̀ gbà o bọ́rọ̀ bá bẹ́ tó bẹ́jú ọlọ́mọ sàtì ẹ̀ sọ́dọ̀ Ọ̀yọ́ ti ń sa tiwọn sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ti ń fojú hàn Òkè Ògùn ti jẹ́ kó yé wa wípé Ọ̀yọ́ làwọn ń bá a lọ ẹ wá wò ó ń gbọ́ lọ́wọ́n màjá egbò mú lórí Ògbómọ̀ṣọ́ wọn ò sí lára Ọ̀yọ́ ilẹ̀ Ìbàdàn dá dúró láàyè ọ̀tọ̀ gédéǹgbé wọn ò sí lára Ọ̀yọ́ ó túmọ̀ sí pé gbogbo tí wọ́n ń pè ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ Akínmọ́rìn Ìlọ́ra gan láwọn ò sí lára wọn ṣùgbọ́n ẹja mú lọ́ra mọ́ Ìlọ́ra wà nú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ìlọ́ra Àwẹ́ Tèdè àti Òkè Ògùn ẹja fún gbogbo Òkè Ògùn bí wọ́n ṣe wá gbégbé ayé wọn tí ó ju tilẹ̀ káàárọ̀ òjíire tó kù lọ yóò sojú wa Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣàlẹ̀ káàárọ̀ òjíire òní wọ̀ mi orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjíire òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì bí omi àfòwúrọ̀ pọ̀n ajú àṣẹ o. ẹwà orúkọ tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú ìlú mo fẹ́ kó jẹ́rù túwẹ́túwẹ́. tí ò rí bí iyán tí ò rí bí àmàlà kò rí bí kásùn tóbi ní ẹni ká máa rún sinimá látàwí dé ajagun tàlà kọ́lé ẹ̀ ogun gbẹ̀bọ̀n bàtàjà kùn òde kalẹ̀ bó ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀ bọ́ra burúkú ni o ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari ọjọ́ ogun dé wọn ránṣẹ́ pológun tógun lájagun tà ń bọ̀ ó gbọ̀ tún yọ gbòsì yọ gbàgbédé méjì yọ pọ́pọ́ àpálò gángan lájagun tà tí wọ́n wá o kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà àtẹlẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun iná barawuta òjò palami ọ̀kà yọ làálà ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yẹ sinimá ti tún ajagun ta it's a blockbuster written and produced by Adéoyè Abẹ́fẹ́ Awíkonko directed by Ṣeun Akínsànyà correct man packaged by Mary Akíọ́lá starring Sanusi Isiakapa Kabiru Adéyínká Arínájà Ralph Níyì Délé Fágbóyọ̀ Adéwálé Alẹ́bíoṣù Ọláìdé Àjàní Àtòríbẹ̀wù Tamatiye Eléjìgbò Abẹ́ni Ẹ̀rọ Adéoyè Abẹ́fẹ́ Awíkonko fúnra ẹ̀ Mary Akíọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní ajagun ta subtitled in English tragic comedy ni bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì sinimá titun ajagun ta now showing on YouTube ẹ click sórí Awíkonko TV kẹrìnrán wò ajagun ta ni o àwòtún lóní ẹgbàá bẹ́ẹ̀.